Ó kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá ní gbogbo ibi tí ẹ bá láǹfààní láti máa wò mí lásìkò yìí. Mo fẹ́ ká jọ wòye sí nǹkan kan, ká jọ ṣe analysis kan. Ṣùgbọ́n kí n tó ṣe analysis yẹn, ẹ wo fídíò tí mo fẹ́ play yìí. Ẹ kọ́kọ́ wo fídíò yẹn kí n tó wá sọ̀rọ̀ yìí. Assalamu alaikum wa rahmatullah. Tẹ́ bá wo fídíò yìí, ẹ rí wípé báwọn sálámà tán, kàhábà nìyẹn o, kàhábà náà wà yẹn. Wọ́n ṣe wá kírun tán sálámà tán ní kàhábà. Tẹ́ bá wo analysis mi ní last video tí mo sọ nípa hajj pé wọ́n pa kájà, wọ́n ṣe kinní kan. Ìmúra tẹ́ rí nínú fídíò yẹn kí ló jọ? Ẹ̀kejì, tí wọ́n ṣe sálámà tán, gbogbo wọn sáré dìde gírírí. Dídìde tán dìde yẹn, ibi tí gbogbo wọn sáré dìde tán fẹ́ lọ dìmú yẹn, òkúta asàrọ̀làjù wà tá à ń pè ní blackstone tí mo sọ nínú fídíò tí gbogbo wọn fẹ́ ya mí jẹ bẹ́ẹ̀ ni pé bóyá àmọ́ tá à ń sọ, àbá ń sọ̀rọ̀ ìsọkúsọ, àbí à ń parọ́ mọ́ wọn, àbí à ń sọ pé àbí à ń parọ́ pé wọn ò ṣe bẹ́ẹ̀. Òkúta yẹn òun ni gbogbo wọn sáré lọ kiss. Ẹ tó kiss ẹ, ẹ tí ó dìmọ́, ẹlòmíì ò mọ̀ gbára yí lẹ́wọ̀n àjẹ́, ẹlòmíì ò dìmọ́ ẹni pé bóyá kí ni. Ìbéèrè tí mo wá ń bí àwọn èèyàn léèrè ni àwọn àfáà tó ń tan ayé nílẹ̀ Yorùbá. Tẹ́ fẹ́ ká tì torí àṣà aláṣà, ká gbàgbé àṣà àti ṣe tiwa nílẹ̀ bàbá tiwa. Tẹ́ fẹ́ ká tì torí pé tẹ́ fẹ́ tì torí ẹ̀sìn, tẹ́ fẹ́ sọ ogún ìbí yín, tẹ́ fẹ́ sọnù. Tẹ́ wá fẹ́ kí gbogbo ọmọ Yorùbá náà sọ ogún ìbí wọn nù torí ẹ̀sìn. Tẹ́ mú wá. Torí pé ẹ fẹ́ sọ wá di lárúbáwá. Ká mọ̀ mọ́ tá à ń ṣe mọ́kọ́pọ̀lọ́. Ẹ ṣàfẹ́ da ọpọlọ àwọn èèyàn, ẹ fẹ́ dàdé. Ká lè dẹrú. Náà ẹ sọ fún ẹ wo fídíò tí mo play nísìn. Gbogbo wọn ṣe sáré gírígírí tí wọ́n sáré lọ síbi òkúta yẹn. Ṣé òkúta yẹn sọ́lọ́run nìyẹn? Ṣé Allah nìyẹn? Tó bá jẹ́ pé Allah nìyẹn tọ̀, a jẹ́ pé ìtẹ̀yìn náà sọ nípa pé àwọn bàbá wa tí wọ́n ń gbé òkúta lẹ̀ tán ń pè ní tán bá ní àwọn bọ èṣù, wọ́n mú òkúta, wọ́n Ṣàngó nǹkan kan. Àwọn ìyẹn náà a jẹ́ pé nǹkan kan náà ni wọ́n kò sí yàtọ̀. Ṣé wá sọ mi kí ni yàtọ̀ tó wà bẹ́ẹ̀? Tẹ́yìn bá ti wá gbà pé òkúta asàrọ̀làjù wádìí yẹn, tí wọ́n dìde gìrìrì tí o gbàjọ rí, tán dìde lọ kiss, tán dìde lọ dìmọ́, tí wọ́n rànmù ní dídí ẹ̀, àwọn àgbàlagbà tó gbọ́n ṣe láńgbáláńgbá lọ di òkúta yẹn, tán sáré lọ bí òkúta yẹn. Tẹ́ bá ti gbà pé òkúta yẹn kìí ṣe ẹ̀ṣẹ̀ ní tí wọ́n ṣe yẹn, tẹ́ bá ti gbà pé òkúta yẹn kìí ṣe Ọlọ́run nìyẹn, tẹ́ bá ti gbà pé òkúta yẹn kìí ṣe Allah nìyẹn. Ẹ má pe òkúta àwọn baba ńlá tí wọ́n lẹ̀ Yorùbá náà mọ́, ẹ má pe ní haram mọ́. Ẹ má pe ní haram. Ẹ má pe àwọn òkúta tí wọ́n ń bíbà yìí náà, ẹ má pe ní nǹkan tí ò dá mọ́. Tẹ́ bá ti gbà pé tí wọ́n gbogbo wọn sáré gírígírí lọ bá yẹn, òkúta tí gbogbo wọn sáré lọ kiss, tán dìmọ́, tí wọ́n pọ́n lábìgbà tí wọ́n lá súwìtì àbí tán jẹ singọ́ọ̀mù. Èyí tí wọ́n ń pọ́n láyé tẹ́ bá ti gbà pé kì í ṣe Ọlọ́run, tẹ́ gbà pé nǹkan tó dáa ni. Gbogbo táwọn baba ńlá baba wa ńlẹ̀ Yorùbá ṣe ní tó dáa ni, torí pé tiwa gan ńlẹ̀ Yorùbá tún pé jù yẹn lọ. Ẹ wá ní ká sọ tí wọ́n bí wa sínú, ẹni ká gbogbo tí tó jẹ́ tiwa, ẹni ká ṣe kí ni, ẹni ká sọnù. Omi zẹ̀mìzẹ́mì tí wọ́n mu níbẹ̀, ẹ gbà pé aláàlí ni, ẹ gbà pé nǹkan tó dáa ni. Omi Ọ̀ṣun tí wọ́n ń bì, ẹni nǹkan burúkú ni. Ẹ jẹ́ ká ronú náà. Kí ló dé tẹ́ ń fọwọ́ òsì júwe ilé baba tó bí yín lọ́mọ? Kí ló dé tẹ́ ń fi ọwọ́ òsì tẹ́ fi júwe ilé baba tó bí yín lọ́mọ?